ẹ̀yin náà wò dúró yín kẹ́ wò dúró àwọn ọba tó kù gbogbo ọba ilẹ̀ Yorùbá ló lómi lára ìwọ nìkan torí Muhammadu hypertension mú ẹ tó Ọlọ́run máa yẹ kí stroke padà pa ẹ́ Rashidi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ tó bá ṣọ́ra stroke á padà mú ẹ wàá padà ní problem orí ọ̀rọ̀ lọ́rọ̀ ló bí kú sí because you hate our forefathers bẹ́ẹ̀ ni àfikúnrajú òun ni ẹ fẹ́ tẹ́ ni you can come outside and be telling us that bàbá wa onírìṣà àdó ìyàwó yín ládùúgbò ìyàwó tó wà nílé yẹn tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ gan wọ́n ràn yín lọ́wọ́ ni bàbá ìjọ oúnjẹ ọmọ ni ó yá yes because you are a son to the throne you people are not a mate o mẹgbẹ́ ló jẹ́ kó oníwà disgrace to everywhere ẹ̀ẹ́dẹ́yàn bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn wèrè Boko Haram tẹ kó jọ tẹ́lẹ̀ kóra yín kiri torí pé àwọn yẹn fẹ́ tà yín wọ́n fẹ́ kan yín ní kò bọ́ ṣe àfọ̀njá ń gbà yẹn àwọn yẹn náà wà ń tẹ̀lé yín gọ̀ṣúgọ̀ṣú ẹ fẹ́ sọ ìlú Ìwó mo du ọba ẹ fẹ́ sọ ìlú Ìwó ẹ fẹ́ sọ dilẹ̀ Àràbù ẹ̀yìn olórí burúkú ọmọ àlè gbogbo. mo rí i pé àṣírí sunkún síta lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n dóyàwó òun ìbá ti má sọ síta o ọlọ́ọ̀ bọ̀dá Rashidi ẹ bá ti má sọ síta ọṣẹ ni fún yín o ẹ mọ̀ tí wọn kọ́ tẹ́ ṣe yẹn nǹkan tẹ́ sọ yẹn ni pé ẹ lè ṣe nìyẹn kò dùn fún yín ajé tó bá dùn fún yín ni obìnrin yóò lè gbéṣẹ́ yẹn lọ́ta wọ́n sọ bí mo ṣe gbọ́ o wọ́n tún sọ pé bóyá ó dàbẹ́ lélédì yẹn ni àtọmọ jáde mi mọ̀ bóyá ó jẹ́ níwọ̀n àbí kò jẹ́ níwọ̀n tó lẹ́ni tẹ́ fa allegation yẹn kọ̀ọ̀kan kò reply yín kò sọ kankan lórí ẹ̀ ìyẹn ni bàbá wa lórí aládé káfà àtàkùn níbàjẹ́ bàbá mi bọ̀ màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Onírìṣà tó bá yẹ pé lóòótọ́ ló ṣẹlẹ̀ gan màá tún dúpẹ́ pé ẹ ṣe o ẹran tẹ́lú lọ́wọ́ ni at least ìyàwó yẹn ti mísì pọ́nrán tó dùn ó dẹ̀ wò pé olórí aládé bàbá gbogbo wa ó possible kò yóò pé iṣu wà ń bẹ̀ lẹ́yìn náà bá notice ẹ̀ rí pé àwọn obìnrin rọ́ọ̀ṣì bàbá wa Onírìṣà bàbá yẹn handsome wọ́n fine wọ́n dùn rí ju wèrè tó yẹ pé ìdààmú ìfòòró ọ̀rọ̀ Muhammadu kò jẹ́ kó ráyè lómi lára débi tó obìnrin ò trip fún ẹ torí ó dàbí nuisance ó ń ṣe yamayama káàkiri so ó lè jẹ́ yẹn làwọn rí obìnrin dẹ̀ láìkẹ́ni tó máa ṣọ́ go and look at people àwọn tí obìnrin máa rush ẹ lọ notice ẹ rí pé ẹni yẹn máa ṣọ́ ni Ọlọ́run ọba gbọ́ bàbá wa Onírìṣà máa ṣọ́ it's a shame for you Telu it's a big shame for you to come outside and tell ẹ ti wá ṣàlàyé dáadáa mo rí fídíò yẹn briefly because I'm working mo ń jóṣẹ́ ni kí n bá ti parí ilé màá tún jó mi àwọn èèyàn ti gbéṣẹ́ fún mi gan so àwọn tó bá gbéṣẹ́ fún mi ẹ lọ sí online ẹ wá sí WhatsApp ẹ fún mi voice note straight máa dá yín lọ tó bá ti sanwó yẹn gbàdé máa ṣe yín kò lọ fà bọ́n mo kàn bá káṣí kúrò sí ni lórí ọ̀rọ̀ nǹkan tí Telu sọ pé wọ́n dóyàwó o tún lè sọ síta èèmù ẹ̀dẹ̀ ni pé tó bá ti sọ maybe people will hate that man àlàláì kò sẹ́ni tó lè kórìíra olórí aládé Onírìṣà àṣẹ lọ́ba ń pa ọba òkè ń dàgbà tọ́ bàbá gbẹ́sẹ̀ léyàwó ẹgbà bẹ́ẹ̀ lọ fẹ́ lómi ó ti lọ nìyẹn so Telu gbogbo eléyìí tó fi ń dààmú káàkiri lọ sí Arab country láti fẹ́ ta wá àṣetà gbà bẹ́ẹ̀ tó bá sọ pé kó wíìkì ipò ẹlẹ́ Onírìṣà Ilé Ifẹ̀ ó lè wíìkì the reason why I don't give you respect because you don't give my father respect so I can call you idiot yes láàrin àwọn ọba you are just idiot Rashidi Telu you are just idiot láàrin gbogbo àwọn kábíyèsí nílẹ̀ Yorùbá you disgrace yourself you disgrace your throne you disgrace your lane you disgrace your heritage you disgrace everything about you you disgrace as in you don't understand you disgrace your parents àwọn tó bí yín gan tó bá yẹ pé wọ́n ṣì wà láyé mo ṣúwọ̀ pé wọ́n sì láyé tó bá wà láyé ni wọ́n á ti kọ́ṣọ́ yín you are just doing nonsense you are not a king I don't want to call you bastard until we do the DNA yes Rashidi Telu it's a shame for you you still come outside and tell us ẹ tiẹ̀ wá explain dáadáa fún wa bí adọ́gì ni bàbá fún wọn àbí straight iná gbà wọlé ẹ lè ṣàlàyé ríngì tó ń tẹ́ tó lẹ́ni ó ṣojú yín láyé tá a wà yìí tí nǹkan bá ṣojú yín ó ṣú ọ̀pẹ máa ṣe kámẹ́rà ẹ̀yin tí mo mọ̀ ẹ̀yin láyé lujára tá a wà yìí tó bá yẹ pé lóòótọ́ ni allegation yẹn jẹ́ níhùn ẹ máa ṣe kámẹ́rà tẹ́ ti rí wọn ibo lẹ gbà wọlé tẹ́ fi rí wọn báwo lẹ ṣe rí wọn ẹ̀yin tẹ́ ti wọ́n ní allegedly o wọ́n lẹ léyàwó yẹn kúrò nílé ẹ̀yin tẹ́ tó lé náà lọ ń gbé yín sípò ọba ẹ̀yin tẹ́ lè tó lé ara yín ìyàwó tẹ́ fẹ́ wá láti lóyìnbó mọ́mì yẹn báyìí Zainab àbí kí lorúkọ wọn tẹ́ fẹ́ wá láti lóyìnbó kẹ́ tó tẹ́ fi di ọba ńgbà yẹn wúmà yẹn dà ibo ló wà ẹ mọyì obìnrin tẹ́ ti lé dànù nínú ayé yín tẹ́ fẹ̀sùn burúkú kàn wọ́n ẹ̀yin náà wò dúró yín kẹ́ wò dúró àwọn ọba tó kù gbogbo ọba ilẹ̀ Yorùbá ló lómi lára ìwọ nìkan torí Muhammadu hypertension mú ẹ tó Ọlọ́run máa yẹ kí stroke padà pa ẹ́ Rashidi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ tó bá ṣọ́ra stroke á padà mú ẹ wàá padà ní problem orí ọ̀rọ̀ lọ́rọ̀ ló bí kú sí because you hate our forefathers ẹ kórìíra àwọn bàbá ńlá bàbá wa nílẹ̀ Yorùbá ó dẹ̀ accept kó máa jọba Yorùbá torí ìwà tó wà lọ́kàn yín láti wá disgrace wà nílẹ̀ Yorùbá yẹn kò lè jẹ́ kọ́kàn yín balẹ̀ kò lè jẹ́ kẹ́ níyì bẹ́ẹ̀ ni àfikúnrajú òun ni ẹ fẹ́ tẹ́ ni you can come outside and be telling us that bàbá wa Onírìṣà àdó ìyàwó yín ládùúgbò ìyàwó tó wà nílé yẹn tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ gan wọ́n ràn yín lọ́wọ́ ni bàbá ìjọ oúnjẹ ọmọ ni ó yá yes because you are a son to the throne
you people are not a mate o mẹgbẹ́ ló jẹ́ kó oníwà disgrace to everywhere ẹ̀ẹ́dẹ́yàn bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn wèrè boko haram tẹ́ kó jọ tẹ́lẹ̀ kóra yín kiri torí pé àwọn yẹn fẹ́ tà yín wọ́n fẹ́ kan yín ní kò bọ́n ṣe àfọ̀njá ń gbà yẹn àwọn yẹn náà wà ń tẹ̀lé yín gọ̀ṣúgọ̀ṣúgọ̀ṣú ẹ fẹ́ sọ ìlú Ìwó mo du ọba ẹ fẹ́ sọ ìlú Ìwó ẹ fẹ́ sọ dilẹ̀ Àràbù ẹ̀yin lórí burúkú ọmọ àlè gbogbo. Nothing you can do to Yoruba land, we can never be disgraced. Baba wa Onírìṣà, keep moving. Tẹ́ bá tún rí lady yẹn lẹ́ẹ̀kan sí ẹjọ́ bó ṣe front ilẹ̀ gbà wọlé ẹ má gbẹ̀yìn mọ́ torí ìyẹn máa ka lára ó ń fún Tẹ́lú ní headache ẹ má gbẹ̀yìn mọ́ torí ẹ̀yìn yẹn náà kò dáa fún tróònù tẹ́ wà yẹn ẹjọ́ wájú ni kẹmẹ ẹjín kan kẹsẹ̀ kan sẹ́gbẹ́ ògiri kan kẹsẹ̀ kan sílẹ̀ kẹgbà àárín wọlé kẹkọ̀ọ́ ra máa ṣe díẹ̀díẹ̀ ẹ má jẹ́ pé ẹ má ṣe kó rọ́ọ̀ṣì o kẹ́lì mọ́ pa support yín bàbá wa Onírìṣà tó bá ké bẹ́ẹ̀ náà ni a support yín ẹjọ́ oúnjẹ ọmọ ni kò lọ́ fà so ìwọ náà Tẹ́lú lọ́ọ́ máa lo àgbójẹ̀dí kó lè má tàtẹ̀kanlẹ̀ dáadáa torí tí o bá tàtẹ̀kanlẹ̀ dáadáa tó wà ókè ìyàwó ẹ̀ ò ní máa rìn kiri yes that is sọ fún wa pé òlòkó ni now tó lè sọ pé ìyàwó ẹ̀ lọ ṣe kíní kan tó bá lóko tó ń gba dáadáa tó ń ṣe bó ṣe yẹ kó ṣe Ọlọ́run ajé tẹ́ bá lè yàwó yín kúrò lé gan kò ní lè lọ mọ̀ kan tó ń pè ní kíní yẹn ni mọ́nà tó lágbára tó lọ fà so you are just disgrace yourself the reason why you come outside I don't understand but you are just you come outside to disgrace yourself tẹ́ ẹ bá lójútì nǹkan tó yẹ kẹ́ nǹkan tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ allegation yẹn jẹ̀ níhùn tó yẹ kẹ́ sọ underground kẹ́ parí ẹ̀ lọ àwọn ọmọ kéékèèké gan àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ sí yẹ kẹ́ underground láti máa settle ẹ̀ not on social media you are just a king for nothing no sense bí mo ṣe wà I senior you can senior me with age but I senior you with brain ọlọ́mọ àyẹ̀ká burú ṣẹlẹ̀ sí yẹn I cannot come to social media to talk that kind thing ìtìjú ńlá ni say someone dey fuck your wife you still come outside and tell us. bóyá ríngì tó tẹ gbọ́ lọ́jọ́ yẹn ó yàtọ̀ sí ilé tẹ ti fún wáyé tí wáyé ti sùn. Tẹ́lú ẹ̀ ní kúre ọ gba ìyàwó yín ní scott tí ó gbà rí ẹ wá rò pé kò ní dúró gbà dey play lórúkọ yìí. bàbá wa Onírìṣà bàbá wa akọni bàbá wa nọ́mbà wa bàbá tó ní six pack tó pé ẹ káre jàre I'm proud of you. I'm proud of you. You are a man. You are a man before man. You are a man after man. Now Tẹ́lú let us know who you be. Oh, la o. Bàbá kábíyèsí o, Kẹ́mi Ọlágùn. Kíni yẹn dùn ni, tí ó bá dùn wọn ni wà. Ó pọ̀ yẹ́yẹ́. The king of squirrels. Mọ̀ ní Ìrìṣàṣà. Bàbá wa olórí aládé ó kàn máa fi ẹ́ ṣe entertainment ní gbogbo wèrè tó wù kó gbé wá. Bàbá tún gba máìkì bàbá tún fi ẹ́ kọrin. Àfi ẹ́ dálejò lóhùn gbogbo kò lọ fà. Mo láìkì máa yẹn bàjẹ́. Nǹkan tó yẹ kán fi bínú, wọ́n á fọ gbogbo ọ̀rọ̀ ẹ gbogbo frustration gbogbo nǹkan tó wù kó sọ wọn fi dálejò lóhùn ní kò lọ fà bàbá wa Onírìṣà keep moving ẹ má wọrí ìyẹn kàn máa pa ẹ ó kàn máa bó bá ti wá sórí social media wà á disgrace ara ẹ má wọrí àwọn máa fi cash cruise ẹ má fọ bàbá mi kò ní bàjẹ́.